A kú dédé àkókò yìí lórí ìkànnì akéde Yorùbá TV News náà láwà tá a ti mú ròyìn wá fún ti àṣálẹ́ tèmi. Ojú tẹ́ fún wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi máa gbọ́ ròyìn wa, etí náà ò ní di láṣẹ Elédùmarè. Orúkọ oníròyìn ni Àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà tá a mú wá. Ẹgbẹ́ àpapọ̀ àwọn ọ̀gá òṣìṣẹ́ nílẹ̀ yìí nílé ìwé gíga the Senior Staff Association of Nigerian University SSANU àti Non-Academic Staff Union NASU ti kéde ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méje. Àlàyé tí Mustapha Abubakar tí orí kó yọ kúrò lọ́wọ́ àwọn ajínigbé ṣe ó kànni lóminú púpọ̀. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti fẹ̀yìn àwọn 8 nínú àwọn agbésùmọ̀mí ikọ̀ Boko Haram mọ́lẹ̀ lásìkò tí wọ́n ṣe ìkọlù sí wọn nínú igbó Sambisa. Ààrẹ àná nílẹ̀ yìí ààrẹ Muhammadu Buhari ti lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́gọ̀ọ́ ẹnu lórí ètò ìṣèjọba èyí tí ń lọ lọ́wọ́. Ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ẹgbẹ́ àpapọ̀ àwọn ọ̀gá òṣìṣẹ́ nílẹ̀ yìí ti ilé ìwé gíga the Senior Staff Association of Nigerian Universities SSANU àti Non-Academic Staff Union NASU ti kéde ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méje látàrí owó oṣù tí ìjọba àpapọ̀ tó jẹ wọ́n láti ọdún 2022 lórí pé wọ́n ṣe ìyanṣẹ́lódì tó jẹ́ ti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún náà lọ́hùn-ún. Ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ fún ẹgbẹ́ òṣìṣẹ́ SSANU ti ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn iléèwé gíga nílẹ̀ yìí èyàn ààrẹ wọn Mohammed Ibrahim ló fi ìròyìn náà léde ní ìlú Àbújá lẹ́ni tí í ṣe ọjọ́ 11 oṣù kẹta ọdún tá a wà yìí. Nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní àwọn ṣe ìpàdé ní ìlú Àkúrẹ́ tí í ṣe olúùlú ìpínlẹ̀ Ondo níbi tí àwọn ti fi ojú ẹnu kò sọ ọ̀ọ́dúnrún nípa bí àwọn yóò ṣe bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì nígbà tí lẹ́tà tí àwọn kọ sí ìjọba àpapọ̀ kò tí ní ṣe èso rere. Èyí ló fà á tí àwọn fi gùnlé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méje. Wọ́n ní bí ìjọba àpapọ̀ kò bá tún wá ṣe ohun tí àwọn fẹ́ lẹ́yìn ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méje yìí ìgbà náà ni àwọn yóò tó wá mọ ìtókàn láti ṣe fún àwọn ní ìgbésẹ̀. Mustapha Abubakar tí orí kó yọ kúrò lọ́wọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Kaduna. Mustapha Abubakar ó ní ó wà lára àwọn akẹ́kọ̀ọ́ tí ó dín díẹ̀ ní 100 tí àwọn ajínigbé jí ní agbègbè Kuriga ní ìjọba ìbílẹ̀ Chinkun ní ìpínlẹ̀ Kaduna. Mustapha yìí ni ó ṣe àlàyé tí ojú rẹ̀ rí nínú igbó tí àwọn ajínigbé kó wọn lọ, níbi tó ti ṣe ní àlàyé wípé àwọn ajínigbé ọ̀hún náà ní kí àwọn máa fi ẹsẹ̀ rìn lọ sí inú igbó ní ọ̀nà tó jìn. Wọ́n ní bí ó bá rẹ àwọn a sì tún rákòrò bàràbàrà. Ó ní bí ó ṣe ń rẹ ara ayé bẹ́ẹ̀ ni ó ń rẹ ara ọ̀run ní ọ̀rọ̀ àwọn ajínigbé ọ̀hún, pẹ̀lú bó ti já sí pé àwọn gangan fúnra wọn ò rí oúnjẹ tí wọ́n ń jẹ nínú igbó, tó sì já sí wípé ewé àti àwọn èso líle ó ní àwọn náà ń kan jẹ tí wọn ò sì fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ọ̀hún tí wọn ò fún àwọn ní nǹkan kan jẹ. Ó ní ọ̀fun gbẹ àwọn dọ́ba kó tó di pé àwọn débi odò ńlá kan tí àwọn ti mọmi yó bá mú, tí wọ́n sì tún ní kí àwọn máa rìn pẹ̀lú lílù àlùbami òkú tí wọ́n wọ́ àwọn lọ nínú igbó náà. Ó ní nígbà tí àwọn rí aeroplane kan tí ó kọjá lórí òfurufú, ìgbà yẹn ni àwọn ajínigbé ọ̀hún tó wá sọ wípé kí àwọn dúró. Ó ní lásìkò yìí ni òun kẹ́fìn wípé àǹfààní ti wà fún òun láti darapọ̀ mọ́ ewéko tí ó fi ara jọ aṣọ tí òun wọ̀ sí ọrùn. Èyí ló fà á tí òun fi darapọ̀ mọ́ ewé náà tí òun sì ń ṣe bí ejò tí ń fà ní ilẹ̀lẹ̀ títí tí òun fi sá pamọ́, tí àwọn ajínigbé sì ti fi kó gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn èèyàn tó kù tí wọ́n fi kó wọn lọ, tí òun sì gọ̀ pamọ́ títí di ìgbà tí ohun gbogbo fi dá tí ẹsẹ̀ fi pa. Báyìí ni òun bẹ̀rẹ̀ eré àsápajúdé tí òun sì rí arúgbó kan tí òun bí léèrè ọ̀nà tí ó já sí inú ìlú àbí agbègbè tó súnmọ́ wọn jù, tí bàbá náà sì mú òun já náà tí òun fi sá lọ sí ilé àwọn. Ó ṣe ní àlàyé wípé
òun bá àwọn ènìyàn tó kù òun kẹ́dùn pẹ̀lú bó ti já sí pé títa ríro báyìí ó ní wọ́n ń kojú lọ́wọ́ lásìkò tí wọ́n wà lọ́dọ̀ àwọn ajínigbé yìí. Ó ní òun rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti tètè wá ọ̀nà láti gba àwọn akẹgbẹ́ òun tí wọ́n jí gbé sílẹ̀ lọ́wọ́ ikú òjijì. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti fẹ̀yìn àwọn 8 nínú àwọn agbésùmọ̀mí ikọ̀ Boko Haram mọ́lẹ̀ lásìkò tí wọ́n ṣe ìkọlù sí wọn ní agbègbè wọn ní ìlú ní Sambisa ní ìpínlẹ̀ Katsina. Alukoro fún ọmọ ogun ilẹ̀ yìí Onyema Nwanchukwu ó fi ìròyìn náà léde síta fún àwọn oníròyìn wípé ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ṣe ìkọlù sí àwọn agbésùmọ̀mí Boko Haram lánàá òde yìí tí ń ṣe ọjọ́ àìkú ọjọ́ kẹwàá oṣù kẹta ọdún tá a wà yìí, nígbà tí wọ́n ní wọ́n ṣínà ìbọn bolẹ̀ fún àwọn ikọ̀ Boko Haram ọ̀hún tí wọ́n sì fi ẹ̀mí àwọn 8 tí wọ́n fi ṣòfò nínú wọn, tí wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìjà olóró àti ọkọ̀ àti àwọn nǹkan míì tí wọ́n ń lò tí wọ́n fi ń dúnkòokò mọ́ àwọn ènìyàn ní ìpínlẹ̀ Katsina. Bákan náà ni ó ṣe ní àlàyé wípé ní ìpínlẹ̀ Zamfara àwọn tún ṣe ìkọlù sí àwọn agbésùmọ̀mí ọ̀hún tí àwọn sì rẹ́yìn gbogbo wọn. Ó ní òun lu àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní ọ̀gọ ẹnu, pàápàá jùlọ ìfọwọ́sowọ́pọ̀ tó wà láàrin àwọn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn tí wọ́n fi ṣẹ́gun ikọ̀ Boko Haram yìí. Wọ́n ní àwọn fi ọkàn àwọn olùgbé ìpínlẹ̀ méjèèjì yìí lélẹ̀ fi balẹ̀ wípé àwọn yóò túbọ̀ máa ṣẹ́gun àwọn ikọ̀ Boko Haram lópin ìgbà tí àwọn olùgbé ìlú náà bá ti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn láti máa tà wọ́n lólobó ohunkóhun tí wọ́n bá rí nífura. Ààrẹ àná nílẹ̀ yìí èyàn ààrẹ Muhammadu Buhari ti lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́gọ̀ ẹnu lórí ìṣèjọba rẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ èyí di mímọ̀ lásìkò tí ọ̀gá àgbà fún ẹ̀ṣọ́ aṣọ́bodè àti àwọn ènìyàn rẹ̀ nílẹ̀ yìí ṣe àbẹ̀wò sí ààrẹ àná ní ilé rẹ̀ ní Daura ní ìpínlẹ̀ Katsina. Níbẹ̀ ni ààrẹ àná ti sọ̀rọ̀ tó ti ṣe ní àlàyé wípé orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó kẹnu tó sì ṣòro fún àwọn ènìyàn láti darí. Ó ní ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti mọyán lórí pẹ̀lú bí ó ṣe ń ṣe ètò yìí, bẹ́ẹ̀ ni òun sì lù ní ọ̀gọ ẹnu. Ó ṣe ní àlàyé wípé pẹ̀lú gbogbo nǹkan tí ó doríkodò ní ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà, ó ní síbẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò tún tẹ́tí láti máa ṣe àwọn nǹkan tó tọ́ àti èyí tó yẹ. Ó ní kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi ọkàn balẹ̀ pẹ̀lú bó ṣe jẹ́ sí pé àṣeyọrí báyìí tí alákànṣepọ̀ òní ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣe nígbẹ̀yìn. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àṣálẹ́ ní. Ẹ tún pàdé wa láàárọ̀ ọ̀la nígbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa. Kó tó di ìgbà náà, àtẹ̀mí àtẹ̀yìn àní dẹni àkọlẹ̀bò a sì ní kú ikú ọ̀wọ̀wọ̀ láṣẹ Elédùmarè. Ìṣọ́ Èdùmarè tó gbópọn tó ju ẹ̀wù orin lọ yóò máa wà lórí ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ bá wa subscribe síbẹ̀ kẹ́ share rẹ̀ kẹ́ forward ẹ̀ káàkiri káwọn èèyàn náà lè máa rí wa wò léròkérè lórí ìkànnì Akéde Yorùbá TV. Ìmọ̀sẹ́nu mi ní dédé síbí fún ti àkókò yìí. Orúkọ tèmi ò yí padà. Àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ó dàárọ̀.